ẹ̀yin tèmi akójúmọ́ rẹ̀ ṣàlàfíà láwà ṣé àwẹ̀ ń lọ lọ́nà méjèèjì kò yẹ anybody lẹ́yìn bó ṣe mú kírísítẹ́nì ló mú mùsùlùmí akóǹgbẹ ọlọ́run á gbàdúrà gbogbo wa èmi ọmọ yín náà ní Olúayé kí n tó bọ́rọ̀ mi jìnnà ẹ ká gbọ́ nǹkan tí Barishoki ẹ ká gbọ́ nǹkan tó sọ. bọ́bá ò bá sílé o ìránṣẹ́ ọba lè máa múramù láàfin. Barishoki Àkànjí bọ́bá ò bá sílé ìránṣẹ́ ọba lè máa múramù láàfin o. lọ́jọ́ tó bàbá yọ sáàfin pẹ̀ládé tọmọdé tàgbà ni ó ṣe kábíyèsí fún un. lọ́jọ́ tó bàbá yọ sáàfin pẹ̀ládé tọmọdé tàgbà ni ó ṣe kábíyèsí fún un. kábíyèsí aláìlúwa o kábíyèsí aláìlúwa o kábíyèsí aláìlúwa o tó bá yọ sáàfin àṣetàṣe lẹ́nu ẹ̀ o. olóyè tó bá fojú dọ̀bà amẹ́rẹ́sà o tí ò bá ṣọ́ra olóyè àwọn àfòyè ọ̀hún pìtàn tọmọtọmọ. olóyè tó bá fojú dọ̀bà tí ò mẹ́rẹ́sà o olóyè ọ̀hún àfò olóyè ọ̀hún àfò olóyè ọ̀hún àfòyè ọ̀hún pìtàn tọmọtọmọ wọn ní Ẹ̀gbá. ìyá ẹ káàbọ̀ Barishoki ọ̀pọ̀lọpọ̀ bílíf pé ẹ kì í ṣe ọmọ barista ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo nígbàgbọ́ 101% pé ọmọ barista nìyí torí pé tóhun tí ara tójútójú lè fi jọ barista so mo gbà pé ọmọ barista nìyí ẹ̀ ń gbìyànjú ṣùgbọ́n kí lè tẹ́ láìkì wàhálà Barishoki ẹ láìkì wàhálà gan ẹ̀yin náà gbọ́n nǹkan tẹ́ kọ síbẹ̀ ẹ ṣe máa ń lùlù ogun ni ìgbà tí misunderstanding wà láàrin Alhaji Saheed Òṣùpá àti Wasiu Ayinde ní last year bẹ́ẹ̀ ṣe jáde síta náà nìyẹn tẹ́ ń lùlù ogun tẹ́ ń pè fógun èèyàn méjì lè dààmú náà ní fújì gan ẹ túbọ̀ tẹ̀ tún sọ̀rọ̀ ọba àtàwọn òjòyè yìí sìn méjì lè mú inú wọn orin méjì lè kọ ẹ má tún dá wàhálà míì lẹ̀ ẹ jẹ́ kí pèsè rárá wà bó ṣe rárá wà yìí náà ṣe wọn pé ayé àtijọ́ tójú ò tí ì là tẹ́ bá sọ̀rọ̀ àwọn èèyàn ní báyìí fẹ́ lójú ṣùgbọ́n tẹ́ bá sọ ẹyẹ kan sìn àwọn èèyàn á sọ ẹyẹ kan yẹn di 10-11 mẹ́rin lọ́wọ́ ẹyẹ kan yẹn wọ́n á fi 0 síwájú ẹ̀ wọ́n á tún fi 1 síwájú ẹyẹ 10-11 so agbára èèyàn ní padà gbé mọ́ ayé social media láwa gbogbo nǹkan tẹ́ ń cap yẹn ó ti cast ẹ má ìkábàáyín tọwọ́ bọ̀ lójú ẹ ra maintain level yẹn maintain lé ní ẹ ṣe.